wọ́n lu PDP fọ́ pátápátá. Àwọn gómìnà márùn-ún ni wọ́n ń sá wọ inú APC lọ. Ọkùnrin náà ti sọ tẹ́lẹ̀ o, ìyẹn alága ẹgbẹ́ APC Nentawe Yilwachda. Ó ti sọ nínú oṣù kẹsàn-án tó kọjá yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ẹgbẹ́ PDP ni wọ́n ń rọ́bọ̀ nínú APC. Ohun táwọn èèyàn sì rò nígbà tó sọ bẹ́ẹ̀ ni pé asọdùn lásán ló ń sọ. Àwọn èèyàn kò sì lè ṣe kí wọ́n má ronú bẹ́ẹ̀ nítorí ìyàlẹ́nu ló jẹ́ fún wọn pé báwo làwọn èèyàn yóò ṣe fọwọ́ ara wọn kọ́lé tí wọn yóò sì tún fọwọ́ ara wọn tú u. Táwọn tí wọ́n ń yọ páànù ilé ń yọ, táwọn tí wọ́n ń yọ ilẹ̀kùn ń yọ, tí àwọn tí wọ́n ń yọ wíńdò ń yọ. Nígbà wo nílé ọ̀hún ò wá ní dahoro? Èyí tó sì tilẹ̀ burú ni pé òpó ló gbé ilé ró, ìyẹn pílà. Àwọn gómìnà ní pílà ẹgbẹ́ òṣèlú wọ̀nyí. Àmọ́ ní kọ̀ọ̀kan làwọn òpó ilé ti PDP náà ń yọ dànù, wọ́n ń fà wọ́n tu ni. Ohun tí àwọn èèyàn sì ń béèrè lọ́wọ́ ara wọn ni pé ṣé APC ló ń wọ́ àwọn gómìnà PDP yìí ni àbí àwọn ni wọ́n ń ru ara wọn lọ sọ́dọ̀ wọn? Nítorí ohun tí wọ́n rí i pé àwọn yóò rí gbà tó bá jẹ́ APC làwọn ń ṣe. Tí àwọn míín sì ti rò pé bí àwọn bá ti wà nínú APC gbogbo ohun tí àwọn bá ṣe àṣegbé ni. Lánàá òde yìí, ọjọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2025 yìí, gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah di igbá, ó dagbọ̀n, ó kúrò nínú ẹgbẹ́ PDP, ó sì gba inú ẹgbẹ́ APC lọ. Kì í ṣe pé òun lọ sínú ẹgbẹ́ náà lásán. Bóyá ni olóṣèlú kan wà tó kó lọ sínú ẹgbẹ́ míì tó ṣe ohun tí Mbah ṣe. Gbogbo àwọn kọmíṣánná pátá tí wọ́n wà nínú ìjọba rẹ̀ ló kó lọ. Gbogbo àwọn olùdámọ̀ràn tó ní, ìgbákejì gómìnà, gbogbo àwọn apàṣẹ ẹgbẹ́ PDP àti àwọn ọmọ ẹgbẹ́ náà. Bóyá ni ẹnìkan sì kù ní ìpínlẹ̀ náà tí yóò lóun ṣe PDP, àfi títọ̀ òun bá jẹ́ ràlẹ̀ràlẹ̀ lásán, ẹni tí ẹnu ẹ̀ kò tó lẹ̀ níbìkan. Bẹ́ẹ̀ ọdún 26 rèé, 26 years tí ẹgbẹ́ PDP ti fìdí jókòó nípínlẹ̀ Enugu. Peter Mbah ló hu ẹgbẹ́ náà tí gbòǹgbò ní ìpínlẹ̀ ọ̀hún. Ìbẹ̀rù tó sì wà níbẹ̀ ni pé àwọn gómìnà méjì míì ti tò kalẹ̀. Bí kò jẹ́ ọ̀sẹ̀ yìí, yóò jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ tí àwọn náà yóò wọnú APC lọ. Àwọn gómìnà yìí ni Agbu Kefas ti ìpínlẹ̀ Taraba àti Doye Diri ti ìpínlẹ̀ Bayelsa. Àwọn yìí ti múra tán kí wọ́n wọ mọ́tò lókù ni. Bí eléyìí bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àti pé gómìnà 5 láti inú PDP ló wọlé sínú APC lọ́dún yìí nìkan. Kí gómìnà Enugu yìí tó wọlé, àwọn gómìnà méjì kan ló ti ṣáájú òun. Ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2025 yìí ní Sheriff Oborevwori jáde kúrò nínú PDP lọ sí APC. Bẹ́ẹ̀ sì ni gómìnà Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom náà kúrò nínú ẹgbẹ́ ọ̀hún lọ́jọ́ 6 oṣù kẹfà ọdún yìí kan náà. Bẹ́ẹ̀ ló jẹ́ bí a ti ń wí yìí, gómìnà ẹgbẹ́ òṣèlú APC ti di 25. Tí àwọn tó kù yìí náà bá sì ti wọlé, wọn yóò di 27. Àṣepé àwọn gómìnà ẹgbẹ́ PDP kò ní ju 7 péré lọ mọ́. Nínú àwọn 7 yìí náà sì nìyí, àwọn 3 péré. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Bala Mohammed gómìnà Bauchi, Adémọ́lá Adélékè gómìnà Ọ̀ṣun tó ti gbìyànjú láti lọ àmọ́ tí kò ríbi ságbà báyìí, lèèyàn lè fògùn wọn gbárí pé wọn ò níbì kankan tí wọ́n fẹ́ lọ mọ́. Àwọn tó kù ohunkóhun ló lè ṣẹlẹ̀ sí wọn. Gómìnà ìpínlẹ̀ Rivers Similayi Fubara ló wà níbẹ̀ yẹn. Òun lè fò bí ewé ojú omi ni o. Ẹsẹ̀ kan ṣoṣo ló wà nínú PDP, gbogbo ara ẹ̀ pátá inú APC ni. Torí kò sí bí gómìnà tó wà lábẹ́ Nyesom Wike yóò ṣe wà lábẹ́ ẹgbẹ́ míì ju ẹgbẹ́ tó bá jẹ́ ti Tinubu lọ. Àgàgà nígbà tí wọ́n ti dìbò ìjọba ìbílẹ̀ níbẹ̀ tó jẹ́ APC ló kó gbogbo ẹ̀. Kò sí ohun tí Fubara lè ṣe mọ́. Òun náà ti gbọ́dọ̀ máa múra APC báyìí, bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì sọ fẹ́ nìkan. Wike ti ṣàlàyé títí pé wíwà tí òun wà nínú PDP kí òun lè ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Iṣẹ́ Tinubu náà ló sì ń ṣe. Gbogbo ọ̀nà tó sì mọ̀ ló ń tọ̀ láti fọ́ PDP pátápátá. Bí Fubara bá fi dúró sínú PDP fún ìṣẹ́jú kan sí, wọ́n fi síbẹ̀ kó lè máa ṣe àmì fún wọn
ní APC ni wọ́n fi síbẹ̀ kó lè máa sọ ohun tó bá ń lọ níkọ̀kọ̀ fún Wike ni bí Wike bá sì ti gbọ́ kinní kan ọ̀dọ̀ Tinubu ló ń lọ. àsìkò tí wọ́n bá sì ti rí i pé wọ́n rí gbogbo ohun tí wọ́n ń fẹ́ gbà látọ̀dọ̀ Fubara gbà, wọn yóò ní kí gómìnà náà bọ́ sílẹ̀ nínú mọ́tò PDP kó wá wọlé sí ti APC. bẹ́ẹ̀ làwọn gómìnà wọ̀nyí yóò fọ́ PDP pátá. ọ̀nà mẹ́ta lọ̀rọ̀ àwọn gómìnà tí wọ́n ń jábọ́ nínú PDP yìí pín sí o. àwọn kan ní nítorí ìjà tí wọ́n ń jà nínú ẹgbẹ́ náà ni. àwọn kan ní nítorí ojú kòkòrò àti ìbẹ̀rù pé aburú lè bá àwọn nínú PDP tí àwọn bá pẹ́ níbẹ̀ ni. àwọn míín sì sọ pé nítorí Tinubu ni wọ́n ṣe ń rọ́ lọ. Peter Mbah tó ṣẹ̀ṣẹ̀ wọ inú ẹgbẹ́ APC yìí sọ pé ilé PDP ti wó, kò sì sí ẹni tó lè tún un kọ́ mọ́ nítorí àwọn àgbàlagbà kan ti jẹ àjẹbánu, wọ́n ti yọ gbogbo pílà tó gbé ilé náà dúró. òun nìkan kọ́ ló sọ bẹ́ẹ̀ o, àwọn tó lọ ṣáájú òun náà ti wí bẹ́ẹ̀ rí pé nítorí pé ilé ẹgbẹ́ PDP ti ń wó, ògiri tí yóò sì wó kò gbọ́ fífigi rọ. àwọn ti mọ̀ pé nígbẹ̀yìn gbẹ́yìn ilé ẹgbẹ́ náà yóò dàwó ni, ìyẹn làwọn ò ṣe dúró. ní tòdodo wàhálà gidi ló wà nínú PDP. bí èèyàn bá sì fi ojú inú wo kinní náà láti òkèèrè yóò mọ̀ pé bí àwọn gómìnà yìí ti wí gan lọ̀rọ̀ náà rí. bí a ti ń wí yìí, àná òde yìí, ìyẹn bí Peter Mbah ti ń wọnú APC, bẹ́ẹ̀ ni adájọ́ James Ọmọ́tòṣọ́ ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ń sún ìgbẹ́jọ́ síwájú nínú ẹjọ́ kan tí àwọn ọmọ ẹgbẹ́ PDP kan pé kílé ẹjọ́ pàṣẹ pé ẹgbẹ́ náà kò gbọdọ̀ ṣèpàdé àpapọ̀ tí wọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun, èyí tí wọ́n ti ń múra láti ṣe. ẹgbẹ́ PDP ti fi ìpàdé gbogbogbò wọn sí ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá tó ń bọ̀ yìí. ìpàdé gbogbogbò ni, níbẹ̀ ni wọn yóò sì ti yan àwọn aláṣẹ tuntun fún ẹgbẹ́ wọn, tí ìgbìmọ̀ àwọn aláṣẹ yìí yóò sì lè jókòó láti ṣètò àwọn tí wọ́n bá fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ ọ̀hún. bí ìpàdé gbogbogbò yìí kò bá fi ti wáyé ní ọjọ́ tí àwọn ẹgbẹ́ yìí fi sí, àjẹ́ pé ẹgbẹ́ PDP kò níbì kankan tí wọ́n lè lọ mọ́, ayé ti mú wọn nìyẹn. ohun tí Ṣèyí Mákindé rí rèé tó fi pariwo pé kí àwọn èèyàn Wike má dá ìpàdé náà dúró, nítorí òun àti àwọn tó kù mọ̀ pé gbogbo iná burúkú tó ń jó bọ̀ lọ́dọ̀ wọn náà Wike ló wà nídìí ẹ̀. àmọ́ kò jọ pé Wike yóò gbọ́ ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni kò jọ pé wọn yóò jàre bọ̀ nílé ẹjọ́ nítorí àwọn okùn ẹjọ́ burúkú tí wọ́n ti wé mọ́ wọn lẹ́sẹ̀. àwọn gómìnà tí ìbá sì dìde láti ja irú ìjà yìí ní àsìkò yìí, àwọn náà ni wọ́n yọ níkọ̀ọ̀kan bí ọmọ wọ̀nyí. nídìí èyí, bí gómìnà kan bá ní òun kúrò nínú PDP nítorí pé aburú ń bá wọn, gómìnà náà kò purọ́ rárá. lóòótọ́ o, àwọn kan sọ pé rádaràda làwọn gómìnà náà ń sọ. wọ́n ní ẹyẹlé kì í bá onílé jẹ kó bá onílé mu kó wá di ọjọ́ ikú ẹ̀ kó yẹ rí, pé pẹ̀lú gbogbo ohun tí ẹgbẹ́ náà ti ṣe fún wọn, kò yẹ kí wọ́n fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ nígbà ìṣòro, nítorí bí ìgbà téèyàn kọ́lé tí iná wá ń jó nínú ilé ọ̀hún tó wá jẹ́ kàkà kí ọmọ bàbá onílé bomi pa, níṣe ló sá lọ jókòó sílé ọ̀tá bàbá ẹ̀ tí òun joyè ọ̀pọ̀ lọ́wọ́ ibi tó tutù tó bá sí. ohun táwọn míín ṣe sọ pé kì í ṣe yẹn ló ń gbé wọn sá lọ nínú PDP nìyẹn. wọ́n ní ọ̀pọ̀ àwọn gómìnà yìí ti ṣèbàjẹ́ débi pé wọn ò fẹ́ kí wọ́n ki àwọn mọ́lẹ̀ nígbà tí àwọn bá gbéjọba sílẹ̀, pé EFCC ló ń lé wọn lọ sínú APC kì í ṣohun méjì, àti pé àwọn míín fẹ́ ṣe sáà kejì. wọ́n sì mọ̀ pé tí àwọn kò bá ti sí nínú APC yóò ṣòro fáwọn láti fi orúkọ PDP wọlé lásìkò ìdìbò tó bá ń bọ̀, torí àwọn èèyàn APC lè lo agbára burúkú lé àwọn lórí débi pé àwọn yóò mú òfo lásìkò ìdìbò náà ni. ohun tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad sì sọ nìyẹn. ó ní àwọn kan wà nínú àwọn èèyàn ìjọba àti nínú APC tí wọ́n ń dẹ́rù bá àwọn gómìnà tó ń sá lọ yìí ni, pé wọ́n ń halẹ̀ mọ́ wọn, ìbẹ̀rù tó ń gbé wọn wọnú APC nìyẹn. àmọ́ o, igbákejì ààrẹ Kashim Shettima ní kò sí ohun méjì tó mú àwọn gómìnà yìí rọ́ wá sínú APC ju oríire Tinubu àti ìwà ìkónimọ́ra tó ní lọ. ó ní ìwà ìkónimọ́ra Tinubu ló di òǹfà tó ń fa àwọn gómìnà yìí wọnú APC. ṣé níbi tí Peter Mbah ti ń wọnú APC lánàá yìí, Shettima wà níbẹ̀. bẹ́ẹ̀ ni Godswill Akpabio tí í ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà
bẹ́ẹ̀ sì ni Tajudeen Abbas olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré gbogbo wọn ló wà níbẹ̀ pẹ̀lú alága ẹgbẹ́ wọn láti wá pàdé gómìnà tuntun tó wọ inú ẹgbẹ́ ọ̀hún. Àwọn náà sì tún ń jó wọ́n ń yọ̀ wọ́n sọ pé gbogbo gómìnà PDP tó kù ni yóò wọ inú ẹgbẹ́ àwọn. Ìdí tí inú tí wọ́n fi ń dùn ni pé pẹ̀lú ìpínlẹ̀ 25 wọ́n ti mọ̀ pé lọ́jọ́kọ́jọ́ tí ìbò ààrẹ bá dé bí ìgbà tí àwọn ti wọlé ni ọ̀rọ̀ náà kò ní yàtọ̀ sí ẹni tó ń fi àkàrà jẹ̀kọ. Ohun tó fa ìdùnnú àwọn Akpabio nìyẹn. Àmọ́ ìdùnnú bàbá ọlọ́dẹ ìbànújẹ́ àwọn ọmọ ẹranko ni. Ohun tí yóò wà nínú àwọn PDP báyìí Ọlọ́run nìkan ló mọ̀ o, nítorí àwọn APC yìí ti fọ́ ẹgbẹ́ ọ̀hún pátápátá. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ gómìnà tó ṣẹ̀ṣẹ̀ wọ inú ẹgbẹ́ APC láti inú PDP fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú àfẹ́rẹ́ yìí o.